ayé ẹ̀ tó bá kú tán wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí kò yẹ kó sọ sókú ọ̀run nítorí Wàmúàn. Bàbá yẹn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ló mọ̀ wípé ogún ilẹ̀ Yorùbá ni ogún gbogbo Ìjẹ̀bú pátápátá ni èèyàn kan ṣoṣo tó dúró ògbójì láàrin ọba tí kò fi adé ẹ̀ wọlẹ̀ tí kò fi bàtà ọba yẹn tí kò fi rìnrìn kúrè lẹ́sẹ̀ nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá ní pátápátá kò jẹjẹkújẹ kò bá rí bá ọmọ Ìjẹ̀bú kò lè há sínú àhámọ́ tó bá ní í ṣe pẹ̀lú ìjọba tí Kílù Adétọ̀nà máa jí dé ni kò sí ní tẹ́lẹ̀ máa fún ọ nígbà ayé Àbáṣà nítorí díà wọn patọ́ díẹ̀ lókù. irú ẹ̀dá bẹ́ẹ̀ tẹ̀mọ́ pé kò tọwọ́ ẹ̀gbọ́n èrí nígbà ayé ẹ̀. ṣé ń gbọ́ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ẹ wá daṣọ èrí bò nítorí pé Wàsíù Àyìndé dìde kó fẹ́ jáwéjálẹ̀. ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wo ìkànnì yìí ojú tẹ fún òun ní fọbẹ́ náà ní ṣe fi ń gbọ́ wáyé tí yìí ò ní di láṣẹ Elédùmarè. Mo sọ fún yín mo ní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde mo sọ pé ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ojoojúmọ́ ni mẹ́sẹ̀jì ń jáde lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde wípé kí ni kó má fi ẹ̀tọ́ Alhaji Wasiu Ayinde kó má fi ẹ̀tọ́ wọn kó má fi dùn wọn. Ǹjẹ́ kí ni ẹ̀tọ́ Alhaji Wasiu Ayinde? Kí ni èsì àbájáde kóòtù tí wọ́n lọ? Judgment wo ni judges give? Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wo show yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yìí, ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri. Òní la máa rí kò máa sẹ́ni tó mọ̀la. Ẹ gbọ́, ṣẹ́ni tó ṣe búburú lénìí ṣé kó lè ṣe dáadáa lọ́la ni? Ẹni tó wá ń ṣe dáadáa lọ́wọ́ báyìí ṣáàṣì máa burú tóun náà máa wù níjọ́ iwájú ni. Ẹ má jẹ́ ká gbàgbé pé tẹni tó dé la rí a máa mọ tẹni tó ń bọ̀. Lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde yìí ẹ gbọ́ ohun tó jìṣẹ́ Ọlọ́run kan bá mi sọ. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa ṣe show tí mo sọ wípé ẹ má jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ wọn ni wọ́n pé ẹ jẹ́ ká túṣu dé sálẹ̀ kòkò ọmọ ìlú bo ní Alhaji Wasiu Ayinde. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ wípé ọmọ Ìjẹ̀bú ni. Ok, ìgbà tó jẹ́ ọmọ Ìjẹ̀bú kí ló wá dé tí kò ṣe lè jọba? Ok, ló di wípé kò tọmọdìlé àwọn kan sọ pé kò tọmọdìlé ọba gẹ́gẹ́ bí lẹ́tà tí àwọn ìdílé Ìfúsẹ̀ngbùà tí wọ́n tẹ̀ síta. Àmọ́ nínú ìdílé yìí náà làwọn kan náà ti ń pọn Wasiu Ayinde lẹ́yìn wípé níbo èèyàn lágbájá báyìí ló bí èèyàn báyìí nìyá ẹ̀ báyìí ni bàbá ẹ̀ ṣe jẹ́ wípé ó lẹ́tọ̀ọ́ sápèrè Àwùjalẹ̀. Eléyìí ló di iṣu atayanyan. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwa oníròyìn àwa náà la lè ṣe kíni àwa la lè tan ìmọ́lẹ̀ sí nítorí pé kíni bí irọ́ bá lọ ní 20 ọdún ọjọ́ kan ṣoṣo báyìí òtítọ́ ọ̀rọ̀ máa bá a. Ẹ subscribe kẹ́ bá mi share show yìí lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde. Àwa ò ní gbẹ́nu dákẹ́, àwa máa sọ ohun táwa rí ohun táwa gbọ́ àwa máa sọ. À ń sọ eléyìí kò ń ṣe pé ká fi kó ìpayà sẹ́yìn ará ìlú lọ́kàn o rárá o, kẹ́ẹ̀kọ́ fi mọ bó ṣe ń lọ kó ní kálukú lè ṣe kíni kó lè mọ bó ṣe máa ṣe sán ṣòkòtò ara ẹ̀. Ó kan Alhaji Wasiu Ayinde lónìí àìtí ìmọ̀ ẹni tó máa kàn lọ́la. Kí ni mo sọ? Ó kan K1 The Ultimate lónìí ni ṣáàṣìmọ̀ ẹni tó máa kàn lọ́la. Ẹ gbọ́ ohun tí wòlíì náà sọ, ẹ ká tẹ̀síwájú. Láti kékeré láti ìgbà tí wàá ti wà bí ọmọ ọdún 9 tọmọdé ò mọ nǹkan kan káwọn ọmọ tí ìyá ẹ̀ pẹ̀lú àbẹ́ ẹ̀ ti kọrin sí létí pọ̀ mọ́ Ìjẹ̀bú Òde ni wá ló fi ń fi Ìjẹ̀bú Òde kọrin. Ibi tó gbé dàgbà tó láǹfààní ọ̀pọ̀lọpọ̀ ló gbé nísàlẹ̀ Èkó tí wọn kì í ṣọmọ ọ̀sàlẹ̀ Èkó tó jẹ́ pé wọ́n tún joyè níbẹ̀ oyè ńláńlá. Ẹ̀yin ti YouTube ẹ bá mi share show yìí, ẹ bá mi share dáadáa YouTube, ẹ bá mi share káwọn tí wà ní YouTube kó lè jàǹfààní ẹ̀. Ẹ máa like tẹ̀ ṣe ń wò, ẹ máa like kẹ́ share kẹ́ subscribe kẹ́ comment. Gbogbo àwọn tó jọba ń bẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó ń gbé níbẹ̀ àwọn tó wá láti Kwara àwọn tó wá láti Àtìbà àwọn tó wá láti Ọ̀yọ́ àwọn tó wá láti àwọn ìlú ìrìn Ìjẹ̀bú lọ́kùnbẹ̀ ibẹ̀ àárín wọn ló ń gbé. Kò ṣe ní síkì lọ́jọ́ kan báyìí ilé ẹ̀ lọ́mọ Èkó tó bá ń kọrin Èkó ó máa ń
ọmọ àdúgbò bẹ̀ lòún gbé ni òun ṣe ọmọ ọbẹ̀. ṣé ń gbọ́ Ìjẹ̀bú Òde lọ ti bóun lọ́mọ. lọ́mọ Ìjẹ̀bú Òde ní Alhaji Wasiu Ayinde gẹ́gẹ́ bí ohun tí Alhaji Wasiu Ayinde máa ń kílèmù gbogbo gbà. Ìgbésí ayé ẹ̀ ṣe pátápátá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìjẹ̀bú Òde ló wá rí. wọ́n dẹ̀ ń ka àwọn olóríire láti Ìjẹ̀bú Òde náà wọ́n dẹ̀ máa ka àwọn náà mọ̀ wọ́n. dandan ni ẹ gbọ́dọ̀ kà Alhaji Wasiu Ayinde mọ́ wọn. Mo fi ta kọ́ sọ pé òun ọmọ ìlú bòmí rí yàtọ̀ sí ìlú ìyá ẹ̀bí tó ti wá. Tó ṣe máa wá sí pé ó di ọ̀rọ̀ náà bá dé. Ẹ wá máa sọ dògún, ẹ wá ní kò tí ẹ̀ tọmọ ìdílé kankan rárá kò tí ẹ̀ sí kò tí ẹ̀ sọmọ Ìjẹ̀bú Òde. Wọ́n ti wá gbàgbé pé ẹni tó bá wọn Ọlọ́run òun lọ́lọ́run máa ń lò. ṣé ń gbọ́ ẹni tó bá wọn Ọlọ́run lọ́lọ́run máa ń lò àsìkò tàlàjì Wasiu Ayinde ló dé yìí. wá láti ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ ò ṣe kankan tó bá wọn Ọlọ́run èyí ìbò wá jẹ ọba nílùú Èkó òun ló máa jọba yẹn ká fi àjẹ Olúbàjẹ́tẹ̀ orúkọ ọ̀dẹ̀ ní yípadà Nnamdi Kanu yẹn náà lè máa pè é kábíyèsí níbẹ̀ ní ẹni ìlú Èkó bẹ́ẹ̀ ó sì tọ̀tẹ̀ lè ṣe oṣù bá ní tó bá ti gbélé lórí gbélé lórí nìyẹn ẹ̀ lè yí padà. Tinubu dá sí o Tinubu ò dá sí o gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún dá sí o Dr. Dàpọ̀ Abíọ́dún ò dá sí o. Wasiu Ayinde òun ni Ọlọ́run yàn òun sọ ṣé ń gbọ́ báyìí ìrìndú àti ikọ̀ Ọlọ́run alààyè. ṣé ń gbọ́ ṣé rí pé mi kọ́ mo sọ. Àmọ́ torí pé ohun tí Ọlọ́run fi hàn mí kó ti pé ẹgbọ́n tó ló ń fi ran wòlíì yìí ṣe ẹgbọ́n tọrọ tí wòlíì ẹjọ́ bá mi ṣí ẹ ṣó yìí. Àrùjalè ò tí kú gbogbo mo sọ pé mo ní mo rí adé ńlá kan lórí ẹ̀ kì í ṣe adé ilé ìtọ́ gbélé ẹ lórí pé ọmọọba olórí ọmọọba ohun tí Olúwa ọ̀gá àgbọn fi hàn mí ni pé mo rí pé bàbá tó jẹ́ olórí ọmọọba yìí síbẹ̀ ìwọlá lè fi síbẹ̀ ó máa dógún ó máa da wuyewuye ẹ̀bá bẹ́ẹ̀ ni kọ́ níjà lájẹ̀ bá wọn dùn. Bàbá mi ẹ kọ́lẹ̀ èmi ní 19th of December. ṣé ń gbọ́ bá ẹyẹ bá mi lò kíní ẹ̀. tí ò bá ti ń ṣe Wasiu Ayinde ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yẹ̀ pẹ̀lú ọjọ́ ọdún mẹ́ta. Kì í ṣe pé Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. Tọ́ba tí yẹn bá gbẹ̀tẹ̀ tọ́ba tún lẹ̀ lò ní ìṣe èyí tó máa pẹ́ jù bẹ́ẹ̀ náà lọ́dún mẹ́ta ẹ̀ kò ní kọjá ọdún kan wọ́n sì máa lọ lẹ́yìn ọ̀dọ̀ kọ́ pé mẹ́wàá ó dìgbà tó bá tó fi ẹni tó lọ́wọ́ ọba fẹ́ juniors ọ̀rọ̀ ẹ̀ tàbí ọ̀rọ̀ dásìlì nínú Bíbélì. ṣé gbọ́rọ̀ tí wòlíì yẹn sọ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú èmi kọ́ mo sọ wòlíì Ọlọ́run alààyè ló sọ bẹ́ẹ̀ o. Bàbá mi ò náà tẹ̀lé mi. Mo wà pẹ̀lú yín. À ń gbọ́ yín bàbá gbogbo àgbáyé ló ń gbọ́ yín báyìí gbogbo àgbáyé ló ń wò yìí. Kí Ọlọ́run tó fi yẹn sílẹ̀ tó tó yọ dásìlì. ẹ̀yẹ ká gbọ́ ọmọọba ẹ̀tọ́gbọ̀ yẹn gbọ́. Tí Olúwa ọ̀gá àgbo fi hàn mí ni pé mo rí pé bàbá tó jẹ́ olórí ọmọọba yìí pèsè ìwọ̀nà ìfìsíbẹ̀. Ó máa dógún, ó máa da wuyewuye nígbà bẹ́ẹ̀ni kọ́nìjà lájẹ̀ bá wọn dùn. Bàbá mi ẹ kọ́lẹ̀ èmi ní 19th of December. Tí wọ́n bá yọ ọba síbẹ̀ yẹn. Ẹ farabalẹ̀ gbọ́rọ̀ ìṣẹ́rí pátì yìí mo everybody ẹ kọ́ tiẹ̀ kẹ́ clip kẹ́ share kiri kí gbogbo àwọn afọbajẹ ilẹ̀ Ìjẹ̀bú kí wọ́n lè rí so that ẹ rí mi ò gbé prophecy síta láti lè kó ìpayà báwọn tó fẹ́ jọba rárá o àmọ́ káwọn tó ní tírẹ́sì sípò ọba yẹn kẹ́ni tó mọ̀ pé ipò yẹn ò tọ́ sógun tó mọ̀ pé òun fẹ́ lo ọgbọ́n àyírékédé bẹ́ẹ̀ ṣé mọ̀ prophecy eléyìí nìsín yóò máa jẹ́ caution fún ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ò tọ́ sí ẹni tó fẹ́ fi owó bribe ó kú mọ́ra ẹ̀ àwọn ò dárúkọ anybody ẹni tó fẹ́ fọwọ́ agbára débẹ̀ ó mọ́ra ẹ̀ àwọn ò dárúkọ anybody but kéèyàn lè mọ̀ wípé orí àpèrè yẹn ẹni tí Ọlọ́run fẹ́ níbẹ̀ ló gbọ́dọ̀ ní àwọn afọbajẹ́ gbọ́dọ̀ fi jọba kókó nǹkan tí mo rí lọ́rọ̀ prophecy nìyẹn ìbá jẹ́ Alhaji Wasiu Ayinde ìbá má kì í ṣe Alhaji Wasiu Ayinde kó ṣàjẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ sórí àpèrè yẹn òun ni wọ́n ṣe kí ni òun ni kí wọ́n fi síbẹ̀ ẹ gbọ́ prophecy yẹn eléyìí ní agbára ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ. ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yẹ̀ kò lè kọjá ọdún mẹ́ta. kì í ṣe pé Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. tọ́ba ti
máa fẹ́ jù nílẹ̀ náà lọ́dún mẹ́ta ẹ̀ kò ní kọjá ọdún kan wọ́n sì máa lọ lẹ́yìn ọ̀dọ̀ kọ́ pé mẹ́wàá ó dìgbà tó bá tó fi ẹni tọ́lọ́run bá fẹ́ tó yàn ọ̀rọ̀ ẹ̀ tàbí ọ̀rọ̀ dásìlì nínú bíbélì ni. ẹ wò ẹ̀yin tèmi mo kí yín ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di láṣẹ Elédùmarè èmi ní tí ń tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. ẹ wò yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yóò máa lẹ́yìn mo ṣá mọ̀ wípé ìjọkànjọkàn ṣá ọṣà máa announce ẹni tí Ifá mú títí wa náà ni pé káwa gbọ́rọ̀ káwa wá sọ fẹ́yìn tẹ́ bá ní information tẹ́ ní ìkéde tó pàtàkì information tó wà very important àǹfààní wà fún yín láti kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lórí WhatsApp 081 41 12 3573 081 41 12 3573 lórí WhatsApp nìkan ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ ẹ̀yin tẹ́ máa ń tẹ̀sí yàn tẹ́ máa ń ṣe hi hello good morning hi hello it is not an information ṣé ẹ ti understand because ẹ ló máa kẹ́ ẹ Báyọ̀ Black ẹ ò reply message ò ṣe gbá ò ṣàwo kò kí ń ṣe pé mi ò kí ń reply message tó ń wọrí fún mi lójúmọ́ thousands of messages ló ń wọlé so ẹ wo iye èèyàn tó ṣe hi mélòó mo fẹ́ reply but ẹ go straight to your point hi Báyọ̀ Black I'm messaging you to because of kinikan so that ẹ kọ content ẹ kọ the major reason why you message me kọ́ tá fẹ́ jọ dàpọ̀ ẹ sọ directly so kò ní jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ń ṣe hi hello how are you fine are you ṣe kinní no strictly for business number ni mo fi sí ìta yẹn a ó máa bọ̀bẹ̀ ní bẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní débá láṣẹ Elédùmarè èmi ní tí ń tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi mo sọ yìí mo dúró ná ó tún dijọ́ mi ọjọ́ òre ire o.